ìlú Ìlọrin kì í ṣe ìlú mùsùlùmí tàbí ìlú ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Ẹ̀yin tẹ́ ń jà ìjà ẹ̀sìn ní ìlú Ìlọrin olè àti olójú kòkòrò ni yín o, nítorí wípé ẹ fẹ́ gba owó lórílẹ̀‐èdè Iran àti Saudi Arabia ni. Ààrẹ Ọ̀nà Kankanfo títí ilẹ̀ Yorùbá òun ló fi ọ̀rọ̀ yìí léde o. Ààrẹ Ọ̀nà Kankanfo gbogbo ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti bu ẹnu àtẹ́ lu rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí ní ìlú Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Kwara. Ààrẹ sọ èyí ní ìlú Òṣogbo níbi àṣekágbá ọdún Òṣogbo. Ó ní ìgbésẹ̀ àwọn mùsùlùmí sí àwọn oníṣẹ̀ṣe ni kò bójúmu rárá, nítorí ilẹ̀ Yorùbá ní ìlú Ìlọrin kó tó di wípé ẹ̀sìn méjèèjì ó ti ọ̀hún rìn wá, kò bójúmu rárá. Nǹkan tó ta ẹrẹ̀ bá ilẹ̀ Yorùbá ni kí ènìyàn kí wọ́n máa sọ wípé ìlú Ìlọrin ìlú mùsùlùmí ni. Ǹjẹ́ ṣé Ìlọrin jẹ́ Mẹ́kà ni tàbó jẹ́ Jẹ́bà tàbó jẹ́ Saudi Arabia? Nígbà wo gan-an ni ẹ̀sìn mùsùlùmí wọ ìlú Ìlọrin tí wọ́n ó fi máa sọ wípé ìlú Ìlọrin ìlú Islam ni? Ààrẹ jẹ́ kó di mímọ̀ pé ẹni tó sọ̀rọ̀ náà síta ó jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà ní fásitì ìlú Ìlọrin tó sì kù díẹ̀ káàtó. Ó ní ọ̀jọ̀gbọ́n náà kò ṣèwádìí dójú òkodoro ń wá pé kó tó di wípé ó gbé ọ̀rọ̀ yìí sí ìta gbangba. Ládẹrin ló tẹ ìlú Ìlọrin dó. Ládẹrin ló bí Pàtí, Pàtí ló bí Alágbin, Alágbin ló bí Àfọ̀njá tí wọ́n sì ṣekú pa Àfọ̀njá ní ọdún 1834 ní ìlú Ìlọrin kó tó di wípé àwọn ẹ̀yà tí kì í ṣe ẹ̀yà Yorùbá wọ́n jẹ gàba lé wa lórí. Kìrìsìtẹ́nì àti mùsùlùmí ló wà ní ìlú Ìlọrin. Kí wá ní ìdí tí wọn kò fi àyè sílẹ̀ fún àwọn ẹlẹ́sìn àbáláyé láti ṣe ẹ̀sìn wọn? Ẹ jẹ́ kí oníkálukú kó tú ara rẹ̀ kó sì kí ọwọ́ ọmọ rẹ̀ bá sọ, nítorí wípé inú Elédùmarè kò dùn sí gbogbo nǹkan yìí. Bí ènìyàn ò bá sọ̀rọ̀, Ọlọ́run yóò bínú lórí ìtẹ́, gẹ́gẹ́ bí ohun tí Ààrẹ Ọ̀nà Kankanfo sọ. Ààrẹ Ọ̀nà Kankanfo Ìbà Gani Adams ní púpọ̀ àwọn tí wọ́n ń sọ síta wípé àwọn ń jà fún Ọlọ́run, àwọn ń jàjà ìsìn yìí, olè olójú kòkòrò ni wọ́n. Ṣé Ọlọ́run ṣe é jà fún ni? Tó o bá jà fún Ọlọ́run tó o bá rí owó, ṣé o kó ìdajì owó tó o rí fún Ọlọ́run ni, àbí nítorí ojú kòkòrò àti nǹkan tó jẹ ló fi ń ja ìjà ìsìn? Ààrẹ ní ó ṣeni láàánú wípé púpọ̀ àwọn tó ní àwọn ń jà fún Ọlọ́run yìí ló jẹ́ oníjìbìtì ẹ̀dá, nítorí àwọn owó kan tí wọ́n fẹ́ gbà ní Saudi àti Iran ló mú wọn pariwo ẹ̀sìn síta, kì í ṣe nítorí wípé wọ́n ní ìfẹ́ ẹ̀sìn dojúdojú. Nǹkan tí wọ́n máa jẹ ni wọ́n ń wá. Ààrẹ Ọ̀nà Kankanfo rọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé láti má fi àyè gba ìjà alákatakítí ẹ̀sìn, tí wọ́n sì fi àyè sílẹ̀ fún oníkálukú láti ṣe ẹ̀sìn tó bá wù ú lọ́kàn. Ègún ni fún ẹlẹ́sìn àbáláyé tó bá lọ sí mọ́sálásí tàbí ilé ìjọsìn tó bá lọ fa wàhálà. Àwọn alálẹ̀ Yorùbá kò lè yọ́nú sí irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀. Bákan náà ni ègún ni fún ẹnikẹ́ni tó bá fẹ́ fi ayé ni àwọn ẹlẹ́sìn àbáláyé lára, nítorí wípé bí ènìyàn ò bá sọ̀rọ̀, Ọlọ́run yóò bínú lórí ìtẹ́. Ẹ pa bàbá wa tí í ṣe Àfọ̀njá, a kò bínú. Ẹ tún jẹ ọba, a kò bínú. Ẹ wá ní kí àwọn ọmọ onílẹ̀ kí wọ́n má ṣayé, kí wọ́n má ṣèlú. Bí ọba yìí ò bá bínú, Ọlọ́run ọba òkè yóò bínú sí yín o. Èyí ni ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kankanfo tó fi léde ní ìlú Òṣogbo níbi ọdún àṣekágbá Ọ̀ṣun Òṣogbo.